Yorùbá ní pé tá bá pẹ́ lórí èmi èsì kéèsì a máa bá yàn bẹ́ẹ̀. Wọ́n sẹ́ndì fídíò kan sí mi lánàá. Mo wo fídíò yẹn. Ohun tó kọ́kọ́ jáde lẹ́nu mi ni wípé kasmon ìbá má jẹ́wọ́. Kasmon media ìbá ti má jẹ́ ìwọ. For that video tó show síta ìbá ti má jẹ́wọ́ kasmon fídíò rẹ̀ ṣẹ́rí. Tí n bá lórí ọ̀fẹ́ mo lè play ẹ̀ mo túbọ̀ tí mo mọ̀ I don't want to promote evil people. Ṣùgbọ́n mo fẹ́ sọ̀rọ̀ kasmon ìbá ti má jẹ́wọ́ rárá. Ẹ bá ti fi olóyè Ìgbòho lẹ̀. Number one, ṣé kasmon ọgbọ́n mélòó ló wà lórí ẹ̀tọ́ lóhun advice olóyè Chief Sunday Igboho that you say ẹjẹ́ wo tájú tó pé strong warning to Chief Sunday Igboho. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Lẹ́kọ̀ọ́kọ́ ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ mọ̀ lẹ́nìí ní ìgbà tí àwọn Fúlàní bo Ìṣẹ́yìn ní ìgbà tí Fúlàní tó bo Ìṣẹ́yìn kasmon wà lára àwọn tó lọ bá Kọ́lá Ọláwuyì Kọ́lá Olóòtú pé tó bí bàbá yìí bá lè bá wọn fẹnu sí Sunday Igboho lè wà nígbà yẹn sọ pé Sunday Igboho ẹ gbà wá o Ìṣẹ́yìn ni o wọ́n ti tún lé wọn ní Ìṣẹ́yìn gbogbo wa la kẹnubo bàbá Kọ́lá Ọláwuyì ń gbà yẹn Olóòtú la kẹnubo Kọ́lá Olóòtú ń gbà yẹn ọmọ burúkú tó lóun jẹ́ kasmon ló wà nídìí ẹ̀ gbogbo àní bẹ́ẹ̀ tí ń yọ ọ́ ṣe làwa ó máa yọgbọ́ lẹ́ẹ̀tí yọ ṣe làwa ó máa yọgbọ́ ó wá ṣẹlẹ̀ ní Ìwéré Ilé lẹ́nìí olóyè Ìgbòho wá sọ̀rọ̀ Ìgbòho wá bẹ̀rẹ̀ sí ní tutukutu nígboro ẹnu kasmon kò tọ́ sí ẹ̀ ṣe bó ti sọ pé Yorùbá lè ṣe ti kú ó gbàgbé tí ìwà tó bí yálé sọ fún mi ní January 9 this year kẹ́ẹ̀ tó kú kẹ́ẹ̀ tó bá gbogbo jẹ́ tẹ́rò pé ẹ̀ ń bá Yorùbá ní ìṣèjẹ́ tẹ́rò pé ẹ̀ ń bọ́jọ́ ọ̀la Yorùbá jẹ́ tẹ́ ẹ̀ mọ̀ pé ara yín lẹ̀ ń bàjẹ́ káàbọ̀ ti gbàgbé orílẹ̀-èdè Yorùbá máa dúró ṣùgbọ́n ìwà àti ṣe oníkálukú la máa fi mọ́ máa lè láàrin wa. Inú mi dùn nínú ọ̀rọ̀ tó sọ pé olóyè ní ìgbà tí olóyè Ìgbòho wà ní Kútọ́nù 2 years plus a rí ọ̀pọ̀lọpọ̀ tíyàwó ẹ̀ bímọ tó súnmọ́ yàwó ẹ̀ tíyàwó ẹ̀ bímọ a rí ọ̀pọ̀lọpọ̀ tó ra mọ́tò a rí ọ̀pọ̀lọpọ̀ tó kọ́lé olóyè Ìgbòho dẹ̀ wà níbi tó wà a rí ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe yàlà tó ń ṣe yòlò a rí ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe tẹ́ṣọ̀ tọ̀hún tó lóyè Ìgbòho dẹ̀ wà ní detention kasmon you are one of them àbó ti gbàgbé ni ìgbà tí olóyè Chief Sunday Igboho wà ní Kútọ́nù ló mà sí rédíò sí Ìṣẹ́yìn ó ti gbàgbé torí rédíò tó fẹ́ sí ló fi sọ pé Yorùbá lè ṣe ti kú ó ti gbàgbé kó sọ̀rọ̀ sáwà yìí ó ti gbàgbé ó sọ wípé àwọn kan fi Sunday Igboho jẹun wọ́n fi tajà ó ti gbàgbé pé ó wà lára wọn àbó ti gbàgbé kíní kasmon bẹ́ẹ̀dẹ̀ tá lọ ṣe ní Ìgbòho kasmon ó ti gbàgbé have you forgot nígbà tó lóye Ìgbòho pé 50 birthday 50 years ṣé ó ti gbàgbé bá pàdé ní Ìgbòho ní ṣé owó bàbá ìlú fi organize ẹ̀ àbọ̀ òrùka àmọ́ tó lọ ní àbá òrùka àmọ́ tó ṣẹlẹ̀ mẹ́ kasmon you are one of those people tó ń lo orúkọ Sunday Igboho láti máa gbá àwọn ènìyàn láti máa jẹ àwọn ènìyàn tí wàá wọṣọ Yorùbá nation tí wàá débìlà àrógódóró àwọn anìkanwádìí ẹ̀ ìgbà tọwọ́ ẹ̀ bá tó fẹ́ bàtẹ́ ló kó lọ sí Ìṣẹ́yìn tó ló ti ní rédíò orúkọ Sunday Igboho ló fi dìde orúkọ Sunday ọmọ Adéyẹmọ orúkọ Sunday ọmọ Adéyẹmọ ọmọ aládìrú òun ló fi dìde sókè wá sọ̀rọ̀ pé ó gba owó lórúkọ olóyè Ìgbòho ọmọ ilé kéwé arí o ṣùgbọ́n mi kó wọ̀ fún àìlọ́wọ́ fídíò tó ti ṣe nígbà tó bẹ̀rẹ̀ kasmon you are one of them ó ń pèrè àìláàfà irọ́ ẹnu ẹ lójú ara ìwà máa ṣe bíi pé o gbọ́n kasmon ti gbàgbé pé ó sọ fún mi ni pé bàbá Èkìtì ìwà àti omíyalé pé bàbá Èkìtì ọmọ tí ò tó yán máa rán yín kiri olóyè ò lè sọ pé kí n lọ sí lálẹ́ kankan kí n lọ sí lálẹ́
olóyè ò lè sọ pé kí ṣe kankan olóyè ń gbádùn ayé ara ẹ̀ ní Kútọ́nù àwa máa rán mi lọ sẹ́nu kú bàbá Èkìtì ẹ̀yin lẹ́mọ́ ó ti gbàgbé ni ó ti tẹ́mádé ká máa advice ká máa gbà nìyàn nímọ̀ràn Kasmon kò tọ́ sí ẹ̀ ọ̀dàlẹ̀ ni ẹ́ and say you did not believe in Yoruba nation torí wípé ó ti grab tó fẹ́ grab nínú Yoruba nation ó ti gbàgbé mayor Muslim Association of Yoruba nation ta ló jẹ́ agbátẹrù ẹ̀ ta ló ń ṣíwájú ta ló ń ṣẹ̀yìn ṣí owó bàbá ẹ̀ àbówó ìyá ẹ̀ àbówó ilé kéwẹ̀ ló fi ṣe yomuyomu. Kasmon, when Chief Sunday Igboho was not around, you are among of those people tó ra mọ́tò ọwọ́ àwọn ọmọ Yorùbá nation ló ti gbà ẹ̀yin ọmọ burúkú ọmọ ìran kíran yìí tó jẹ́ pípé ó ń tẹ́ lọ́wọ́ lẹ́mọ̀ rántí ọjọ́ láyé ok kò sọ́nà àbáyọ mọ́ rí wípé nígbà tá ṣì rí tójú àwọn ọmọ Yorùbá là ẹbí lè rè pé ṣé yí rédíò station ṣó tún ṣiṣẹ́ mọ́ ṣé ó tún ṣiṣẹ́ ìgbà tí àwọn NBC Nigeria Broadcasting Commission táwọn àtàkì ẹ̀ táwọn kó gbogbo ẹrù ẹ lọ ta ló pè mò ń bí ẹlẹ́rẹ̀ ni o ta ló pè ṣé kìí ṣe Sunday Igboho ló pè àti ibi iṣẹ́ olóore ni ẹ́ àwọn yẹ́ wá láti wá kó property yẹ láti wá ti iléeṣẹ́ rédíò yẹn pa kán jẹ́ yẹ pé you are operate illegal station ọmọdé yẹn ló pè ẹjọ́ máa gbé yìí fún ẹ mo bá jọ hello láti wá ti iléeṣẹ́ rédíò yẹn pa kán jẹ́ hello ma hello ma ń gbọ́ yìí hello bàbá Èkìtì mo ń gbọ́ yín mà ẹ káàsán ma ẹ má bínú sí ẹ káàsán sá ẹ kú ètò yes ma ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe Olúwa ṣagbára yín dọ̀tun àmín màmí ibi tí ẹ ti ń rí ọgbọ́n àti òye yín àti agbára àti ìmọ̀ yín pàápàá ẹ̀mí ìrẹ̀lẹ̀ yín tùkọ́ ẹni tí ò bá ní sùúrù kò lè ṣe Yorùbá nation yìí o ẹni tí ò bá dẹ̀ jẹ́ akíkanjú tí ó jẹ́ wípé nǹkan kì í sú ó wà ní ó farahàn pé gbogbo ẹ̀ ó ti sú everybody ṣùgbọ́n kò sú yín bí èyí ò tiẹ̀ wò yín bójé èèyàn méjì bójé èèyàn mẹ́ta you keep on doing it pẹ̀lú òtítọ́ yín Ọlọ́run á san yín ní ẹ̀san tó dáa Ọlọ́run á dìde dé ẹ̀yin ní adé ẹ̀ẹ́dẹ̀ ní fi ara gba ọ̀tá ẹ̀ẹ́ ní fara gba ìbọn ìdílé yín náà kò ní fara gba ọ̀tá o ẹ kò ṣẹ́gun mi ò mọ bí tí ẹ ti ń bọ̀ mi ò bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú yín ṣùgbọ́n ẹ gbé orúkọ kan sí orí kínní yìí ẹni Kasmon èèyàn búburú ni ẹ bọ̀ mo wá gbọ́ díẹ̀ nínú nǹkan tẹ́ ń sọ èmi fẹ́ testify sí nǹkan tẹ́ ń sọ pé tó bá ń gbọ́ tó ń wo ètò yìí á mọ̀ pé àwa kan mọ̀ wípé èèyàn búburú lòun nígbà tí ọ̀rọ̀ yẹn nǹkan tó dẹ̀ ba ìdí kí ni Yorùbá jẹ́ ni pé púpọ̀ nínú àwọn èèyàn wọ́n dúró sábẹ́ ẹ̀sìn mo rántí pé nígbà yẹn bọ́ọ̀ yìí ó máa lọ sí orí òkè bóyá orí òkè ló ń lọ bóyá orí igi á máa lọ gbàdúrà á máa sọ̀rọ̀ Muslim á ṣáà máa gbàdúrà lóun ò jẹun ó ti gbàwẹ̀ ọjọ́ kìnnìkan èmi tẹ̀rọ bóyá Christian tó máa lọ sórí òkè gbà yẹn ni mo máa ń follow ẹ̀ so mo rí yánni nígbà yẹn ó dẹ̀ máa ń sọ̀rọ̀ pé Yorùbá nation á máa gbá ni nígbà tó wá inú mi wá ń dùn pé mo ti ẹ̀rẹ́ ni darapọ̀ mọ́ bàbá wa olóyè Sunday Igboho pé kì í ṣe àwọn nìkan àti tẹ̀lé àwọn tó tún fi àdúrà àti gbogbo ọ̀rọ̀ yìí ní ẹ̀yìn tó wọ́n tó tọ́ sí kọ̀ọ̀kan tí wọ́n wá lọ fọ́ ilé bàbá tí wọ́n wá di pé wọ́n wá di èrò ẹ̀yìn òdì tó lọ sí Kòtónú ó tún máa ń lọ síbẹ̀ mo rántí orí Facebook ni mo ti rí mo ní bọ̀bọ̀ yìí ó dẹ̀ ń dúró tí wọn o ṣé wọn pété pété mi tí wọ́n wá ní nọ́mbẹ̀ tí mo ti máa ń pè tí mo ti máa ń bá sọ̀rọ̀ ó wá sọ pé wọ́n á ní báwo ló ṣe ń lọ torí ààrẹ ni fún wa ní bó ṣe ń lọ lórí bàbá ọkọ̀ wá dẹ̀ pòrú wípé ayọ̀ àtàláfẹ́sọ́ wà nípò tí ó da lẹ́yìn fi hàn pé wọ́n lé wọn kúrò ní ìlú wọn ni aṣáfẹ́ mọ̀ torí bàtàn ti fọ́lé tí wọ́n fara pa tí wọ́n wà níbi tó dẹ́mọ̀ bí ọ̀rọ̀ kóòtù bóyá gbogbo ẹ̀ aṣáfẹ́ mọ̀ ṣá so èmi wá fẹ́ pè torí ó sọ pé òun wà ní ọ̀hún inú mi dùn pé ó wà lọ́hùn so mo wá pè pé kó tiẹ̀ lè fún wa ní hint kí ló ń ṣẹlẹ̀ kọ́kọ́ wa tẹ̀ balẹ̀ pé báwo ni àlàáfíà bàbá mo rántí lọ́jọ́ yẹn kó sọ pé àwọn ti wà láti bí o àwọn ò jẹun o
àwọn ò tiẹ̀ rí létà fẹ́ gbé ibì kan kíní kan in a nutshell aṣọ kan làwọn ń wọ̀ láti fi hàn wípé wọ́n dúró ti Yorùbá nation yìí ṣé mo pé owó tí mi ò ní lọ́jọ́ ẹ̀ nínú credit card ni mo ti lọ sẹ́ndì sí bọ̀bọ̀ yìí mo tún wá pé àwọn èèyàn wípé kán fún mi lówó even though àwọn èèyàn ò mọ̀ bọ́n mo wá ń sọ àwọn iṣẹ́ tó ń ṣe mo fẹ́ buttress point yín pé gbogbo wọn ló fi Yorùbá nation dìde majority wọn tó fi Yorùbá nation dìde ló pọ̀ jù majority wọn tó fi build radio station TV station tó fi monitor ara tó fi ṣe bò wọ́n monetize yẹ wọ́n sọ kíní yẹn di jackpot tó fi ń gbowó lọ́wọ́ wa ni ṣebí kò pẹ́ ó ń fún wa ní impression báyìí pé òun wà ní Kòtónú kí wá ní bàbá yẹn wá ṣe fún ní ìṣètò wá ń sọ̀rọ̀ burúkú ṣérú wọn ló wáyé kó bọ́ síta kó sọ̀rọ̀ burúkú tó bá ń gbóhùn mi lẹ́nìí ó lè mẹ́tọ́ òun bá sọ̀rọ̀ o torí èmi gan èmi ti unfollow ẹ̀ tipẹ́ mi ti ń gbọ́ mọ́ torí àsìkò gan tó bá ṣe program tó máa ń sẹ̀ǹdẹ̀ sí ni mo block ẹ̀ dànù ni torí àìṣòdodo wọn ló gbé bá ẹnu wọn ibi tó ti tú bàbá yẹn dé tó ti ṣèkédé tó ti tú àṣírí bàbá yẹn tó ti sọ ibi tó lè wọ kí wọ́n fi ṣagbára ló ti ibẹ̀ yẹn ló fi ojú ogun ló ti ṣe ogun ojú sílẹ̀ fún máa lọ. ẹ ṣé màmá mi. kò pẹ́ ẹ̀ ló sọ pé òun palẹ̀ mo wá wò pé so gbogbo owó tí gbà yẹn ẹ lọ́ fi wọ́n pọ́pọ́tì. ní ìgbà tí olóyè Ìgbòho wà ní Kútọ́nù ara wọn tó bẹ̀rẹ̀ tán náà wọn ń talẹ̀ níbo ló ti bẹ̀rẹ̀ níbo ló ti rí owó. bẹ́ẹ̀ni. àwọn tó lọ lé kéwé mọ àwọn ọmọ tó wà lé kéwé. ẹ̀gbọ́n mi tó lọ sọ pé òun wò pé kí lọ sí Kútọ́nù yìí rí tẹ́lẹ̀ kẹlẹ́ ọ̀hún lọ talẹ̀ ibùpẹ́ ṣe débẹ̀ báyìí wọ́n ti mẹ́kì influence wọ́n ti sọ gba ọmọ Kútọ́nù títí wọ́n ti wọ ọbẹ̀ lọ́wọ́ ti wọ opportunity ọ̀tọ̀ ní Kútọ́nù àwọn lọ ṣe ń bẹ̀ kí lọ́ lọ ṣe tara wọn náà bá lọ náà. bẹ́ẹ̀ ni ẹ parọ́ màmá mi. kọ̀pẹ́ lẹ́kẹ́ á ti sọ àwọn talẹ̀ wọ́n jẹ́ kìnnìkan so ó ti pẹ́ èmi ò follow mo máa follow yín but I've been a silent watcher torí bí Yorùbá nation yẹn ṣe fọ́kàn ó ń bà mí nínú jẹ́ ó máa ń bà mí nínú jẹ́ àìsàn àìwọ́ ara mi máa ń gbóná. màmá mi Yorùbá nation fọ́kàn. so ó máa ń bà mí nínú jẹ́ ọkọ mi á máa sọ wípé Yorùbá nation yìí kò lè dúró pé kọ̀ọ̀kẹ́ ni àwọn yòówó tẹ́ máa fi bàjẹ́ àwọn tí wọ́n fẹ́ kó wọn ní gbogbo àná sọ wípé kò tán ìyá kò tán ìyá mi ò ní sùn mi ò ní jẹ mi ò ní wa máa wọ́wọ́ kiri máa ṣe program yìí máa ṣe gbogbo ẹ̀ kiri such a shame for Yorùbá land ṣé irú wọn ilé ẹ̀kọ́ jáde who is he tó yìí ní ìdí Sunday Igboho tó yìí ní ìdí bàbá yẹn ní irú wọn máa jáde níta máa sọ̀rọ̀ wọn tẹ kojú ara wọn bọ kọ́ daṣọ bojú ẹ lo èèyàn láti dìde. mo gbọ́. ìyá mi Yorùbá nation ò bàjẹ́ Yorùbá nation ò bàjẹ́ ayé ara wọn náà bàjẹ́ màmí ayé ara wọn náà bàjẹ́ ayé ara wọn náà bàjẹ́ òun lábí sọ pé kágbélé ayé ká ṣe rere torí ní pé tẹ́ bá ń parọ́ tẹ́ ń dúnkokò tẹ́ ń fẹ́ nínú irọ́ ní ìjọ tí òtítọ́ bá ti dé táṣìírí irọ́ tú gbà yín lónítọ̀ dá lábùkù adára fún yín máa mi ojú òní tí yín máa mi. bẹ́ẹ̀ni ó dẹ̀ ti dá alábùkù mọ́ gbogbo wọn dẹnu ẹ máa bẹ́ẹ̀ tó lọ God bless you. ní ọ̀rọ̀ tó sọ lèmi bẹ́ẹ̀ tẹ̀lé lẹ́yìn pé you are one of them inú mi dùn pé màmá tó pè lẹ́kẹ̀yẹ ó pè wọlé kó lè mọ̀ pé lára àwọn ìkà lára àwọn ẹni bí lára àwọn tó sọ wípé Yorùbá ó ti sọ wípé kí la tún wá àbó ti gbàgbé pé kí la tún wá nígbà tó ti yan Tinubu as a running mate pé kí la tún wá ṣebí Tinubu ti wọlé kí lọ́mọ Yorùbá tún wá àbó ti gbàgbé Yorùbá ó ní pé ẹni tó ṣu ló yí gbàgbé ẹni kò lè gbàgbé lẹ́lẹ́ ẹni tó ṣu òun ló gbàgbé o program ẹ̀ rè ẹ̀yin ọmọ òpùrọ́ inú mi dùn pé ìyá yẹ pé wọlé nígbà tí Sunday Igboho wà nínú detention tó tún wà ní house of arrest ní Kútọ́nù ni wọ́n náà bẹ̀rẹ̀ ilé títà orúkọ Sunday náà fi ń wò ẹ̀ orúkọ Sunday lẹ́gbẹ̀ẹ́ dẹni tó ń gba dọ́là tó ń gba pounds láti 2019 mo lè sọ lẹ́niwẹ̀ mi ò monetize page mi
both YouTube Facebook ni Instagram mi no ìgbà kọ́bọ̀ lórí ẹ̀ rí torí pé a pè mí torí ẹ̀ mo rẹ̀ ti ń sọ̀rọ̀ tẹ́málẹ̀ ẹni tó fi Yorùbá nation di tó fi Yorùbá di ẹni tí ènìyàn mọ̀ èmi náà jẹ́ kanú wọn ṣùgbọ́n mi ò bára jẹ́ òun ni tó gún bá dé lọ́lọ́run fi ń gbé mi borí ogun Kasmon, you are one of them ó pè mí ní January pé kí ni mo wá lọ bẹ́ẹ̀ bàbá Ekiti gẹ́gẹ́ bí èjì yìí ṣe tó ṣe yẹ kí Sunday Igboho tó máa dà yín ríboríbo jáde síta kó wá dènà ẹ̀ ẹ̀rí wà I put it in record ẹ̀rí wà ìwà àti Démọ́lá Omíyalé tẹ́lẹ̀ ti ní plan B àfá Yorùbá wuyì Yorùbá ló wù mí tẹ́lẹ̀ ń bá sọ̀rọ̀ ìyẹn wà láyé kòkú you Kasmon àti Omíyalé because of what torí pé ẹ fẹ́ ní studio àbálò àbábọ̀ studio yìí ò dáa àbálò àbábọ̀ rédíò odidi sọ pé bàbá Ekiti nígbà tí mo sọ̀rọ̀ ẹ má gbé yẹ wá odidi attack me because of Gani Adams pé èrò tó wà lẹ́yìn Gani Adams kò sí lẹ́yìn Sunday Igboho ó dẹ̀ ń forúkọ Sunday Igboho ó fi jẹun ó forúkọ Sunday Igboho ó fi di ńlá nígbà tí olóyè Igboho wà níbi tọ́wà yẹ Kasmon ìwọ́n náà dẹni tó ní mọ́tò ló ra mọ́tò àbó ra mọ́tò tó sọ fún wa pé báǹkì ló ti lọ yá 40 million iṣẹ́ wo ló ń ṣe torí báǹkì á béèrè lọ́wọ́ ẹ iṣẹ́ wo ló ń ṣe kí ni kọ́ra lẹ́tẹ̀rà tó máa fi dúró kí báǹkì tó yá ẹ lówó gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe làwa mọ̀ náà ẹ̀yin ọmọ Yorùbá ohun tó ṣẹlẹ̀ má jẹ́ kó yà yín lẹ́nu láàrin òbí láti rí àbìdún tí ẹni tó kóbì dání tó bá ti rí àbìdún wọ́n máa yọ àbìdún sọ́tọ̀ ni wọ́n á yọ dànù gbẹ̀yẹ lóbì tó kù ní àbìdún ò ní bá òbì tó kù jẹ́ they are part of àbìdúns ẹni búburú ni mo sọ lẹ́ni Kasmon yìí ṣe àfà oníjìbìtì ni ọmọ àlè ni torí ó forúkọ Sunday olóyè Igboho ó fi gbowó ó forúkọ Sunday Igboho ó fi olóyè Igboho tí màá yẹn sọ pé Ọlọ́run ṣe Kútọ̀nù ọ̀kanlọ́mọ l'Amẹ́ríkà ìwọ náà ò ṣe é gbèjà ṣùgbọ́n ọ̀kanlọ́mọ bọ́ sí bíbá yìí Yorùbá ni jẹ máa ráyè sanko ní kẹ máa forúkọ ẹni gòkè kẹ máa ẹni tẹ́ forúkọ ìgòkè kẹ máa wá forúkọ oúnjẹ àfojúfẹ́ ni mọ́fọkànfẹ́ ni Kasmon is one of them ọ̀kanlọ́mọ l'Amẹ́ríkà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá gbàgbé nígbà tí Kasmon jáde síta tó ní ọ̀kanlọ́mọ ó tẹ́tí òun ó wálé òun ó fẹ́ wá pa òun irọ́ ni Kasmon ń pa irọ́ ni Kasmon ń pa ọ̀kanlọ́mọ ò tẹ́tí láìpẹ́ ẹ̀ kó jáde síta kó wá ní irọ́ ni irọ́ ló pa o gbogbo èyí tẹ́ ẹ rí gbogbo tí ẹ rí tí Kasmon ṣe tó dáa tẹ́ ẹ̀ ń wò bí ẹ̀jẹ̀ ńlẹ̀ kì í ṣe ẹ̀jẹ̀ ṣé gbọ́ mi kì í ṣe ẹ̀jẹ̀ engine oil pẹ̀lú kerosene ló dà lẹ̀ ẹ̀yin náà dánwò tẹ́ bá da kerosene àti engine oil lẹ̀ á dàbí ẹ̀jẹ̀ ni ọ̀kanlọ́mọ l'Amẹ́ríkà I want you to get up ọ̀kanlọ́mọ ò threatening ẹ̀ even if ọ̀kanlọ́mọ did not attack Kasmon kó jáde síta kó wá ní irọ́ ni ngbà tó jáde síta tó ní ọ̀kanlọ́mọ fẹ́ pa mí o ọ̀kanlọ́mọ ní o wọ́n wá lé mi wọ́n wá fọ́ wíńdò àbúrò Kasmon lójú ìgò lu kíláàsì wíńdò ẹ̀ tó ṣe fídíò ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń sẹ́ndì ẹ̀ làwọn tó tẹ̀lé Sunday Igboho bẹ̀rẹ̀ sí lọ́jọ́ owó fún ní wọ́n bẹ̀rẹ̀ sí lọ́jọ́ owó fún ìwọ náà ń forúkọ Sunday Igboho lu jìbìtì Kasmon ìmọ̀ràn wọn ló fẹ́ wọ́n ní ráìsì ń pàkúta kò tọ́ sí ẹnu iṣẹ́ ẹnu aláàrú náà pé ní àbẹ́ ẹnu oníbàdà ìlàmọ́gàn olórí burúkú ọmọ àṣàwọ̀ tó sáwọ̀ ní Yorùbá nation ó forúkọ Sunday Igboho fi lu jìbìtì nìyẹn jìbìtì kò ju méjì lọ ọ̀kanlọ́mọ ní o tó ṣe fídíò ẹgbẹ́ wo ó bá gbọ́ kíláàsì ilé mi Ọlọ́run ló yọ mí ọ̀yìn àtìyàwó wọ́n àtàkì àwọn ọmọ mi irọ́ ló pa irọ́ I challenge Kasmon today irọ́ ló pa èyí tẹ́ ẹ̀ ń wò bí ẹ̀jẹ̀ ńlẹ̀ yẹ ẹ̀jìn ọ̀rẹ́ pẹ̀lú kerosene ló mìsì papọ̀ ẹ̀yin náà try wò á dàbí ẹ̀jẹ̀ ní olófọ́nlẹ̀ ìgò òun fara ẹ̀ ló mú ìgò àwọn àbúrò ẹ̀ ló mú ìgò tó jùlù gíláàsì wíńdò tó jáde síta tó ní ọ̀kanlọ́mọ ló tẹ́tí òun tí àwọn tó dẹ̀ ń tẹ̀lé olóyè Igboho pé bóyá wà lára àwọn tó ń tẹ̀lé olóyè Igboho lẹ́yìn ara àwọn ọmọ tó ṣe Yorùbá nation lélẹ́yìí tábẹ̀rẹ̀ sí ń pọ́ǹpù owó sọ́dọ̀ Kasmon tábẹ̀rẹ̀ sí ń pọ́ǹpù owó sí tábẹ̀rẹ̀ ẹni náà fún ní $5,000 ẹni máa fún ní $300 ẹni máa fún ní $500 orúkọ Sunday Igboho lólò
àbí ṣé Sunday Igboho wà lé ṣé Sunday Igboho ṣó wà lé tó wá jáde síta tó lóhun advice olóyè ṣe Sunday Igboho kasmon eléri ibu ni gbogbo yìí ìwọ iná ló bá mayor Muslim Association of Yoruba Nation ìwọ ló bàjẹ́ eléri ibu ni yìí àti a interview àwọn bíi márùn kan pé ẹ má jẹ́ àwọn yóò kà ń ṣe títí wọn lọ́wọ́ Christian Association of Yoruba Nation wọ́n ń ṣe títí wọn lọ́wọ́ Muslim Association kọ́ àjọ bẹ̀rẹ̀ kíní ẹ wà lára àwọn tó ṣe foundation kíní yìí ilé mẹ́mọ́ kasmon ló bàjẹ́ ó tẹ̀ ń forúkọ olóyè Ìgbòho fi ń gbowó lọ́wọ́ àwọn ènìyàn. ìgbà tó lóyè Ìgbòho wà ní detention ni wọ́n náà kọ́lé iṣẹ́ rédíò kasmon ìbolo ti lówó. It is in your plan before you enter Yoruba Nation? No. Ẹ̀yin méjèèjì dẹ́kọ̀ nípa ẹ̀tí ní option B. Èmi, Bàbá Ekiti, Ọmọlúkà, Yorùbá ló wù mí, Dẹ́mọ́lá Omíyalé pẹ̀lú kasmon àwọn márùn yẹn la wà ní mítì yẹn tí kasmon àti Omíyalé tó ń sọ fún Yorùbá ló wù mí, Ọmọlúkà pẹ̀lú Bàbá Ekiti káwa náà lọ wá option 2. Ilé tó lè pé gbogbo owó tó bá fún yín ẹ fi ṣaṣọ ẹ fi ṣe cap ẹ fi ṣe sticker ẹ jẹ́ lọ́wọ́ option 2 torí pé nígbà tí APC ti yan tó ti píkì Tinubu yẹ Yorùbá Nation ti kú and we thank God today Yorùbá Nation ò kú a sì ń bẹ Yorùbá Nation náà máa débi tá à ń lọ orílẹ̀-èdè wa máa dúró. kasmon ta ló mọ̀ kò lọ ẹ lọ́yọ̀ tẹ́lẹ̀ who know you before ní àwùjọ àwọn àfà kasmon ta ló mọ̀ ẹ́ ní àwùjọ àwọn àfà tó ń ṣètò lórí social media before Yoruba Nation kasmon who know you orúkọ Sunday ọmọdé yẹmọ ló fi gòkè orúkọ Sunday ọmọdé yẹmọ ló fi gòkè wá jáde síta ìgbà tẹ́lẹ̀ ẹ̀ àtàkì ẹ̀ rí àwọn ènìyàn wà àwọn Yorùbá ẹni selfishness ilé tí kasmon kọjá selfishness lọ ó sẹ́ṣí selfie meat ó ta ẹran ìgbà tán tí àwọn Boko Haram bò wọ́n ní Ìṣẹ́yìn ilé ó mọ̀ bó ṣe lọ bá àwọn ọ̀jọ̀gbọ́n sọ̀rọ̀ pé tó bá ń bí adọ́bà sọ fún olóyè Ìgbòho bí a lè Tinubu bá lè ìfilẹ̀ kó wálé torí pé o mọ̀ pé rédíò station ó wà at risk ẹbí léèrè pé Bàbá Ekiti sọ wípé àwọn kan ti wá àwọn Nigeria Broadcasting Association ti wá lùtù iléeṣẹ́ rédíò ẹ̀ pé ta ló pè ṣé kò pé olóyè Ìgbòho ṣé kò pé Sunday ọmọdé yẹmọ Ìgbòho ṣá ẹgbọ́ ta ló gbà nínú ẹ̀wọ̀n ìlẹ́gà gbàtà ṣìrí tú ṣe rí statement kan wà tí Yèyé Dára make Yèyé Dára Kowé my sister tó sọ ń bẹ̀rẹ̀ lọ pé ẹ má sẹ́ndì owó sílẹ̀ mọ́ kì í ṣe tí a ní ká máa fowó ṣe náà fowó ní majority of them ń fowó ṣe òun ló ń tú àṣírí àwọn ọ̀pọ̀lọpọ̀ ló fi jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó ṣe pé olúwa mi o bá mi o Yorùbá Nation o náà gbẹ́yìn bá kí o owó tí wọ́n pọ́ǹpù sọ́dọ̀ wọn ní owó tó ń pọ́ǹpù sọ́dọ̀ wọn ní owó tó ń pọ́ǹpù sọ́dọ̀ wọn ní. kasmon káwọ́ sókè pé òun ṣe Yorùbá Nation mọ́ òun ò ní sọ̀rọ̀ nípa Yorùbá Nation mọ́ ó ní Ìgbòho lè tí ń gbàngbàn Ìgbòho lè tí òun kò lè sọ pé Ìgbòho lè sọ pé báyìí ló ṣe máa ṣe torí òun ò lè sọ pé òun náà lè command Ìgbòho ṣùgbọ́n forúkọ Ìgbòho mọ́ fi make money èèyàn mélòó ló mọ̀ ní Amẹ́ríkà ló mọ̀ ní London ló mọ̀ ní Canada ló mọ̀ ní Japan ló mọ̀ káàkiri àgbáyé before Yorùbá Nation kasmon orúkọ Ìgbòho ní gbogbo yìí bí trade ọ̀kan lọ́mọ l'Amẹ́ríkà tí gbogbo wọn wò ń gbà yín lọ pé ọ̀kan lọ́mọ fẹ́ pa kasmon ní o ẹjọ́ ẹgbà wá o táwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ń dáwó fún àwa ìtumọ̀ akẹgbẹ́ jọ máa expose ibi tó wá o má jẹ́ kẹ́ anybody mọ̀ bí tó wà ó tó bá ṣe program má jẹ́ kẹ́ anybody mọ̀ ó má jẹ́ kẹ́ àṣẹ arrange ni ó arrange ni òun fúnra rẹ̀ ló fọ́ aluminium tó wà nínú ilé lójú wílò tó po ẹgbẹ́ ẹ̀ mọ́ kerosene tó dà á lẹ̀ tó wá ṣe fídíò pé ẹ wo lára àwọn tí ọ̀kanlọ́mọ wá rí o kán wá àtàkì wo ọ̀kanlọ́mọ wá àtàkì kasmon ẹni kó jáde síta kó wá sọ̀rọ̀ máa bí ṣe lọ ni mo pa kó jáde síta kó wá sọ̀rọ̀ arẹ́njí ni ó dẹ̀ fi arẹ́njí yóò fi gbá ọmọ Yorùbá lọ bí ilẹ̀ bí ẹni àwọn ọmọ Yorùbá lójú àánú ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe àfáàwá kasmon náà ìmọ̀ pé kò fa nǹkankan ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe kasmon láì mọ̀ pé kò ká nǹkankan wèrè ní that statement ó tóbi ju ẹnu lọ kasmon pé strong warning tó olóyè Chief Sunday Igboho ok ìgbà tó ju ọmọ Yorùbá ti wá sí
tẹ́tí wá mọ̀rú èèyàn tó jẹ́ pé you are armed robbers, you are 419, you are not original Yoruba campaigners tó òrùwó gbà mọ́ ló fi wá jáde síta ó fẹ́ fọlóyè Ìgbòho tajà ìgé ó ti bọ́ ṣùgbọ́n gbà tí wọ́n sẹ́ndì owó sílé àwa dúró èrò àwa yìí wọ́n kọ́lé kan lé òkè ibẹ̀ yẹn gbà ẹ́ lọ́hùn láàárọ̀ kùtù máa sáré lọ bá wọn rúru blọọk kí lè olówó dátà pé Yorùbá ní ìṣẹ̀yà ní dúró sẹ́yìn àgbẹ̀dọ̀ dúró ẹni egún lé ní àwọn bàbá wa ní pé kó máa rọ́jú bó ti ń rí ara ayé bẹ́ẹ̀ náà ní rí ara ọ̀run lẹ́nu bí ọjọ́ mẹ́ta mo sọ fún bàbá kan pé mẹ́ẹ̀ ni mo ṣe parí ẹjọ́ ní kiri ní court bàbá yẹn ni pé so láti láti ayẹ ẹ̀ ń ṣe ẹjọ́ lọ́wọ́ ẹ̀dẹ̀ ń ṣe program mo wá ní màá tó pé mo ṣe ẹjọ́ ní court nígbà tí ó ṣe pé wọ́n dé mi mọ́lẹ̀ mẹ́ kí n má ṣe Yorùbá nation mo ní mo tún jáde sà ọ̀rọ̀ tèmi àti Nàìjíríà lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ẹni máa kú pàdé ẹni máa pa ni torí ẹni bá gbọ́n tó bá lóye á mọ̀ wípé àwa Yorùbá ní Nàìjíríà jẹ bí ẹni jẹṣu àwa Yorùbá ní Nàìjíríà mú bí ẹni momi àwa Yorùbá ní Nàìjíríà náà fi ṣe dónà lọ́wọ́ àwọn ẹni bí tẹ́bá gbọ́ tẹ́bá ní Nàìjíríà yáwó lé ní ilẹ̀ Yorùbá náà fi wá yáwó gbèsè Nàìjíríà náà is 87 trillion ọmọ Yorùbá kan dẹ̀sìn rẹ̀ ní adẹ̀sìn rẹ̀ ní àtúwárí lẹ́nu fẹ́rẹ́fẹ́ yìí tí wọ́n rí pé ọmọdé yẹ mọ́ sí ilé wọ́n wá bẹ̀rẹ̀ sí yẹn ta wọ́n sọ pé nínú programme pé òun mọ̀ wípé ìwéré ilé ò jìnnà sí Ìgbòho ìgbà tí wọ́n àtàkì Ìṣẹ́yìn you are among of those people tó lọ ń lọ́bì lọ́dọ̀ àwọn àgbààgbà sọ̀rọ̀ pé tẹ́bá bá Sunday Igboho tẹ́bá polówó Sunday Igboho bí ó lè rán àwọn èèyàn tó bá sọ̀rọ̀ àwọn èèyàn lè lọ sí Ìṣẹ́yìn so àwọn ará ìwéré ilé tán pa òkà ẹ̀ tí Sunday Igboho tó bá decide pé ó ń bọ̀ lé kí ló kà ẹ̀ mídíà ẹ̀ kasmon ó lè rí ọmọ Yorùbá gbá mọ́ ẹ̀kọ́ tí ṣojú mímú àti màwọn tó dúró Alpha radio station Alpha ilé tá a bá fi tọ́mọ ìmìrìn ló máa wò gbogbo ẹ̀yin tẹ́ fi orúkọ ọmọ Adéyẹmọ tẹ́ fi ẹlẹ́dàá ọmọ Adéyẹmọ tajà tẹ́ fi ẹlẹ́dàá ọmọ Adéyẹmọ gbowó tẹ́ fi ẹlẹ́dàá ọmọ Adéyẹmọ parọ́ báwo ènìyàn tó jẹ́ pé ẹ̀yin gẹlẹ́ wá ń di pàǹpà mọ́ ọmọ Adéyẹmọ ẹlẹ́dàá ọmọ Sunday Adéyẹmọ ò ní jẹ́ kẹ́ nísìmí ẹlẹ́dàá Sunday Igboho ò ní jẹ́ kẹ́ nísìmí bí Sunday Igboho fún ara ẹ̀ ò bá ṣépè ẹlẹ́dàá ẹ̀ ò ní jẹ́ kí gbogbo yóò nísìmí tẹ́ sọ wípé iṣẹ́ tọmọ yẹn ṣe tọmọkùnrin yẹn ṣe nínú ẹ̀ ló ti sọ̀yánù mo pè nígbà tí ìyá Igboho kú kasmon ó ní mò ń lọ sí Igboho báyìí òun lọ kọ́ báyìí mo bèrè lọ́wọ́ lédè pé iṣẹ́ rí kasmon ní Igboho níwọ̀n nígbà tí ò ti yọ owó kò ní lọ àṣírí yìí ti tú you are nothing orúkọ Sunday Igboho ló fi gòkè orúkọ Sunday Igboho ló fi di ńlá orúkọ Sunday Igboho ló fi kọ́lé orúkọ Sunday Igboho ló fi ra mọ́tò orúkọ Sunday Igboho ló fi ní radio station orúkọ Sunday Igboho ló fi parọ́ mọ́ ọ̀kan lọ́mọ l'Amẹ́ríkà orúkọ Sunday Igboho ló fi lu ọmọ Yorùbá ní jìbìtì kasmon ẹjọ́ mo bẹ̀bẹ̀ ní ẹni bá ní nọ́mbà ọ̀kan lọ́mọ l'Amẹ́ríkà ẹjọ́ ẹ sẹ́ndẹ̀ sí mi àṣebàjẹ́ ò ní gbàyè ẹ sẹ́ndẹ̀ sí mi gbogbo ẹnikẹ́ni tó bá ti ní pé ìṣubú ọmọ Adéyẹmọ ló ń wá irú àwọn bẹ́ẹ̀ ò ní nísìmí àwa ò ní gbà mo máa ń sọ ọ̀rọ̀ tàwa ti kúrò pé àṣẹ ń forúkọ Sunday ọmọ Adéyẹmọ ń tajà mi ọjà wo ni mo fẹ́ tà bó bá yí bí ní ìsinmi agolóye bàbá bólóye ṣe wà ní Jámánì yẹn bàbá Èkìtì ohun àti ìjẹ kankan lé ní àní bàbá mi ẹ̀dúbẹ̀ olóye mo ní di 10,000 mẹ́ẹ̀ àwa ò ṣègbèdò máa parọ́ àwa ò gbẹ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ máa parọ́ ká máa parọ́ máa yàn ọmọ Sunday Igboho ni mí o torí pé mò ń tẹ̀lé Sunday Igboho lọ́kàn lọ́mọ bí lé mi kiri ẹ̀wọ̀ ọ̀kan lọ́mọ rẹ o lóru mọ́jú ní nǹkan bíi 1:30 o ní nǹkan bíi ní tó dẹ̀jẹ̀ wípé òun ló àrẹ́jì àwọn bọ́ọ̀sì tó wá fọ́ gíláàsì yẹn láago kan òru ó ti da engine oil àti kí ló sí papọ̀ ó wá dálẹ̀ tẹ́ bá wo fídíò tó ṣe àbúrò ẹ̀ tó ní wọ́n ní ńlá ìgòmọ́ lórí tó ní wọ́n mark ṣé ó jẹ́ kárí ó ní wọ́n ti rọ́ọ̀ṣẹ̀ lọ hospital láago kan òru ọ̀hún hospital tán rọ́ọ̀ṣẹ̀ lọ kò jẹ́ kọ́ ọmọ Yorùbá ó rí irọ́ ló pa ó fi orúkọ Sunday Igboho ó fi kó bá ó ti wá ọ̀nà pé tó ń bá parọ́ mọ́ ọ̀kan lọ́mọ tó wá àtàkì olóru àwọn ọmọ Yorùbá dìde ìyá mi kóyin ara tètè o ìkankan ò gbọdọ̀ ṣe kasmon o ìkankan ò gbọdọ̀ ṣe kasmon o owó nira yìí all the Muslim association tó ń ṣe Yorùbá nation wọ́n bẹ̀rẹ̀ sí pọ́ǹpù owó sólórí burúkú ọmọ
láì mọ̀ pé ó lè ẹni bí ni wọ́n bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ sá fún wọn ìka ni wọ́n ẹ wò wọ́n wọn ò fẹ́ kárẹ́rù débi àárẹ̀ ṣùgbọ́n orí ẹni ló ń pò níyọ̀ gbogbo bọ́n ṣe ń lọ sí Kútọ́nù ó lè lálọ́ fún ìjà bẹ́ẹ̀ tábàlì ní inú mi dùn kókó lára ọ̀tá le kókó lára ọmọdé yẹn mọ́ le ọjọ́ ọ̀rọ̀ sì ń bọ̀ kí ọmọdé yẹn wọ́n máa sọ̀rọ̀ àwọn tó alẹ́ bí òyìn ṣe jẹ́ Friday kí àárọ̀ olóyè gbogbo máa sọ mí máa gbogbo ní bàbá àárọ̀ yìí dẹ̀ sọ mí o ó dẹ̀ ń bọ̀ ní Kútọ́nù ní sẹ́yìn Sátọ̀dé o a ní ilé nílé yìí máa dẹ̀ pé akọgun máa pè Fátòsì MK ẹjá ṣe lé lọ́sọ̀dọ̀ olóyè kátó ẹ̀ tí lọ wojú bàbá ìwò wọn ni ó ti yá àwa á pe ẹ̀gbọ́n wa kan brọ́dà wa ẹ̀rù òbodò l'Amẹ́ríkà ọ́ tẹ́ bá ti ń gbọ́ ọkọ̀ ìlú ẹ̀lú ọkọ̀ ìlú bàbá mi ẹ kojúmọ́ ẹ bá wówó abẹ́ lọ kí olóyè ní Kútọ́nù kò ní yí òun padà the next tó máa bí wá lèrè ni pé èló lẹ máa ná lọ ìgbà tí èmi ló kàn gbé fowó mọ́tò tó tí owó epo hàn tó rẹ̀sì sókè ẹ̀rù òbodò ló tún pè wá pé bàbá Èkìtì ṣé torí epo wọn ni ẹ̀fí lọ sọ́dọ̀ olóyè ni ẹ lọ bá mi wojú bàbá yìí tó sẹ́ndì owó táwa bá lọ kìí ṣe ọjọ́ táwa bá lọ kìí ṣe ọjọ́ ìlà máa padà a máa ń sun ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin lọ́dọ̀ olóyè mo lè sọ pé I'm one of those people mi lè ka iye ọjọ́ táwa lọ sí Kútọ́nù not ẹni mo lè débẹ̀ kí n pe àwọn èèyàn pé hello ìyá mi àwọn ìyá mi tó bá ti yẹ ṣé o bá fi gbọ́dọ̀ ọmọ mi bàbá Èkìtì má tàn mí ó ń dá túbọ̀ ni wọ́n ní ẹsẹ̀ ń du olóyè Ìgbòho níbi tí ìbọn ti bà lẹ́sẹ̀ àwọn míì ní bàbá Èkìtì má parọ́ fún mi mo ti fẹ́ lápàtẹ́jàn wọ́n ní Ìgbòho lè sọ̀rọ̀ tí má ti tán ẹ ló bá mi ṣàlàyé ẹ bá olóyè sọ̀rọ̀ ẹ bá ọmọ yín sọ̀rọ̀. màmá kan sẹ́ndì owó sí wèrè kan nínú wọn owó yẹ tá a bá ṣírò owó yẹ tí n bá dárúkọ ẹ ẹ̀rù máa bá yàn tán fi jíṣẹ́ ní yáyẹ bá ní kíní kankan mọ́ mi lọ sọ́dọ̀ olóyè tí n bá dọ̀dọ̀ olóyè ẹ bá wọn sọ̀rọ̀ nígbà tí mo pè yáyẹ ó di 30 minutes ní yáyẹ fi ń sọkún tó lóye sọ pé màmá mi má sọkún ẹ fà wọn ọmọ yẹlẹ ń tẹ́ ń jẹ lọ́wọ́ náà ẹ fi wọ́n lẹ̀ màmá mi wọ́n mọ̀ pé ọjọ́ ọ̀la wọn làwọn ń ṣiṣẹ́ fún pé màmá ìlọ́mọ ní Nàìjíríà ìlọ́mọ lámẹ́ ní ìláyà ní Nàìjíríà tí Fúlàní ọ̀gbẹ́ Fúlàní ò dẹ̀ lè jí ń gbé wọn mọ̀ màmá tí yáyẹ ń sọkún pé ṣé pé gbogbo owó yẹn wọn kò jíṣẹ́ ẹ̀sọ́ Sunday Igboho di kàlùkàlù ọmọ ọlọ́mọ òtún sọ̀rọ̀ ẹ wá bọ́ síta ó wá lọ ṣe program pé strong warning tó bí àwọn àìgbóyìnbó bí akéwò òdì gan ló kà kasmon abẹ́ta kó padà lọ sílé kéwù máa recommend sheik akéwùgbà gòdì fún ẹ kó túbọ̀ lọ nímọ̀ kéwù bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ kọ́mọ yìí social media sọ mí dóge à ń gbòrò wọn dìjẹ́ wa lọ́wọ́ ikú gbogbo wa sọ pé wọn àjẹ́ ká lọ sórí àtọ̀lọ́jẹ̀ ṣé irú wa ló yẹ ká tún máa hùwà tó ẹgbọ ọ̀rọ̀ tí ìyá yẹ sọ ó ní wọ́n ti fi Yorùbá nation wọ́n ti fi sún wọn. rice now rice ti di ó ti lọ sí 60,000 naira 60,000 naira àti rógo ẹ̀ẹ̀mẹyẹ tí dọ́là dà ẹ fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀ ó ti wá di ẹ fi ọkàn sókè a máa gbé sókè wọ́n dẹ̀ ń gbé sókè lọ ní ọ̀rọ̀ wọn wá di ẹni àmàrí ìbáàkú ìwọ wá jáde nígboro ẹnu rédíò station wọn ò wọ́ọ̀kì mọ́ ilé tí a bá fi tọ́mọ ẹni ló máa wò tó bá sọ̀rọ̀ báwọn ènìyàn Yorùbá lójú àánú ẹjọ́ mo fẹ́ ṣe rédíò station àwọn tó máa dìde pé àrí àwọn tí ò ṣe Yorùbá nation tọmọ Yorùbá ń dìde tán dá owó fún wọn ṣùgbọ́n ẹ parọ́ mọ́ pé ọ̀pọ̀lọmọ àtàkì yín ẹ wá bẹ̀rẹ̀ sí fi opportunity yẹn gba ọmọ Yorùbá wọ́n jáde títa wọ́n sọ̀rọ̀ sí májàsọ́ láti tiwa àmọ́ ẹ̀yin afojú la fẹ́ ni ojú la fi fẹ́ ni tí ò dénú ẹni wípé tí ẹ bá dárúkọ Ìgbòho lórí prógámù yín ó kéré jù 1,000 ènìyàn máa sọ pé kasmon kí ló ṣẹlẹ̀ ẹ̀sọ́ Sunday Igboho di jẹ́ èèyàn kẹ́sẹ̀ kankan lọ́jọ́ kan mọ́ pé bàbá mo lọ́lọ́yẹ̀ ẹ bá mo yẹ wí ó ní bàbá Èkìtì ẹ fi wọ́n lẹ̀ ó ní gbogbo ẹ̀ máa tó dópin mo ní ó máa tó dópin bàbá Èkìtì ẹ fi wọ́n lẹ̀ tàbá sọ̀rọ̀ ń sìn wọ́n ní orígbà lóde gbá Ìgbòho ṣe báyìí o bàbá ẹ fi wọ́n lẹ̀ ilẹ̀ Yorùbá máa dá ẹjọ́ wọn nítorí Ìgbòho sọ níjọ́ ẹ̀ nìyẹn mi ò lè gbàgbé ìgbà tí yìí dára sọ pé ẹ má sẹ́ni owó sí wọn mọ́
àwọn tí ò warrior bí ọmọ bọ̀tà tó lóun warrior, àwọn tí ò media bí kasmon tó lóun media, nígbà táwọn sẹ́ndì owó sílé mọ́ wọ́n pẹ́ yìí dà, wọ́n sọ gbogbo àwọn Yorùbá tó ṣe Yorùbá lè ṣe lábúrò, wọ́n sọ wọ́n di ọ̀tá. Tábàtà ẹ ṣe program lọ́wọ́ bí àwọn ní meeting home based media wèrè ọmọ omi ẹlẹ́yẹ ní bàbá Èkìtì èmi ò lè ṣe Yorùbá lè sọ pẹ̀lú èmi o, àwọn ará bíbá yìí ò sẹ́ndì owó mọ́ o, wọn à sẹ́ndì owó fún wa o, bàbá Èkìtì ó yẹ kó sẹ́ndì owó o, ó yẹ kó sẹ́ndì owó, èmi ò lè ṣe Yorùbá lè sọ láì sí owó o. Àṣé ọ̀run ló gbẹnu ọmọbìnrin yẹn sọ̀rọ̀ pé sọ pé tó má sẹ́ndì owó sílé kátẹ́gùn lè fẹ́lẹ̀ ká lè mọ àwọn tó dúró déédéé. Leave Chief Sunday Igboho alone. Kasmon, we don't need your advice. Keep your advice. Torí ayé ẹ̀dán òre ní. Ilé kéwé go orí Afa Abdulka Hakim ní Òṣogbo. Orí bí iṣẹ́ ìránṣẹ́ ṣe ń tẹ̀síwájú. Bí iṣẹ́ ìránṣẹ́ ṣe ń tẹ̀síwájú. Torí pé òun fò tọ́ sí ni. Afa Hakim l'Òṣogbo. Ó fò tọ́ sí ni. Ìjọ tó ṣe wò ní mọ̀lẹ́ máa ń pè é nílé kéwú tó ṣe lé kéwú yẹn ó dìídì pé wà pé bàbá Èkìtì mo fẹ́ kẹ́ ẹ wá owó lọ́sọ̀jọ́ ló ń bá lọ sọ́jọ́gbó ó dúró déédéé òun ò ṣe mọ̀gòmọ́gó òun ò torí tó fẹ́ jẹ lénìí kò fi gba kásọ̀rọ̀ olóyè ní láì dáa. ṣe bẹ́ẹ̀ rò pé Tinubu máa gbé bílíọ̀nù fún yín ni tẹ́ ẹ máa ń ṣá ṣe ti ń ṣá ẹ máa tó ẹ fẹ́ ńlá. So keep your advice. We don't need your advice in Yoruba nation. Leave Chief Sunday Igboho alone. Kì í ṣe bébì. A ní gbà àwọn ọmọ ẹ̀ràn kíran kan lé olóore wa jìnnà sí wa. A ní gbà fáwọn ọmọ ẹ̀ràn kíran kan fi bí ṣú olóore wa. Sunday Igboho olóore Yorùbá ni. Sunday Igboho aláàánú Yorùbá ni. Sunday tẹ́ bá ń gbọ́ wèrè kẹ́jẹ́ gómìnà lẹ́kìtì mi báyìí. Ó ń pè lálẹ́ lọ́rọ̀ ẹ̀mẹ̀kúnnù. Ó lè ní 419 ni. Ó wá 419 Èkìtì ni. Ó wá 419 Fáyọ̀ṣe. Tẹ́ bá ń gbọ́ ọ̀rẹ́ authentic original ọ̀rẹ́ mẹ̀kúnnù Sunday Igboho ni. Sunday Igboho ni. Ìgbà tẹ́ ń pa kúlẹ́kúlẹ́ máa jókòó nínú sitirúmù olóyè Igboho tó máa sọ̀rọ̀ Kasmon máa lè ní pẹ́ẹ́fẹ́ fún advice ń gba ẹ lọ́hùn. Ẹ̀yin ọmọ kọ́mọ ẹ̀yin ọmọ Yorùbá no going back o. Ẹ já tẹ̀síwájú lójoojúmọ́ ní Nàìjíríà yín kérésì yáyẹ. Ẹ má jẹ́ ká jẹ́ kí àwọn ọmọ ẹ̀ràn kíran yìí kán bá wà láyọ̀ jẹ́. God bless you. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.